Mọ́mì wa mo ní kí n tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí ṣé mo ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe gbé kalẹ̀ tí kìí ṣe àdàmọ̀dì tí kìí sì ṣe idán tí ohun tí tó fẹ́ wọ́pọ̀ ní òde òní ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé fìdí ẹ̀ múlẹ̀ bí ó ti ṣe wà nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó jẹ́ iṣẹ́ àmì bí Ọlọ́run ti ṣe fẹ́ àwọn èèyàn sì ń béèrè lọ́wọ́ mi pé táwọn bá tiẹ̀ fẹ́ bá yín pàdé bóyá àwọn ìpàdé tí ẹ máa ń ṣe ni o ìpàdé àdúrà tàbí ṣọ́ọ̀rù àbí nǹkan kan pé báwo gan ni àwọn ètò ìjọsìn yìí ṣe rí ní àpéjọpọ̀ tí Ọlọ́run ti gbé kalẹ̀ fún yín mà. ẹ ṣe olóòtú so nínú iṣẹ́ ìránṣẹ́ ìdásílátòkè wá iṣẹ́ ìránṣẹ́ divine intervention tí Ọlọ́run gbélé wa lọ ìsìn ministry so a rí pé ní ọjọ́ Wednesday aago 5 sí aago 7 a máa ń pàdé pẹ̀lú àdúrà ìpàdé àdúrà ni onírúurú ìṣòro tí àwọn èèyàn bá gbé wá sọ́dọ̀ Ọlọ́run a rí pé wọ́n fi ayọ̀ ń lọlé wọn padà so láti number 8A Ọlátúndé Àtìbà close ní ìlú Olówóra ní Olówóra inside bẹ́ẹ̀ ní inside Olówóra inside so kò láṣìmọ̀ rárá. báwo ni wọ́n ṣe máa débẹ̀. téèyàn bá ti dé bágà tó kàn ó lè pe bike kó wọ márúwá so tó bá ti wọ 50 naira náà láti bẹ̀ dé Olówóra inside ó lóun lọ sí Olówóra inside so number 8A Ọlátúndé Àtìbà close so nílùú Olówóra kò tẹ̀ láṣìmọ̀ rárá téèyàn bá ṣàtidéwájú parent school yẹn so ẹgbẹ́ àgbà ẹgbẹ́ bẹ̀ wọlé bẹ́ẹ̀ ni òjìnà rárá síta so adẹ̀rí pé ọjọ́ Thursday náà àwọn ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé àwọn oníbìísí tó yẹ pé bí àwọn wojú Ọlọ́run fún ọmọ àrí pé a máa ń ṣèpàdé àdúrà ní aago 9 sí 10 ní ọjọ́ Thursday a máa ń pàdé so tán bá pè màá lè darí wọn sí ibi tá a ti máa ń pàdé so aago 9 sí aago 10 bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí ẹni tó bá tọ Ọlọ́run wá tọ́lọ́run kì í dá lóhùn ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́rìí lóríṣiríṣi so Ọlọ́run ló ní kí a gbé kalẹ̀ bẹ́ẹ̀ aago 9 sí aago 10 fún àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ a sì rí pé every second Friday kejì nínú gbogbo oṣù a máa ń ṣèpàdé àṣálẹ́ májẹ̀mú Ọlọ́run dẹ̀ ń gba gbogbo ògo láti káàkiri náà ni àwọn èèyàn ti wá tán dẹ̀ ń jẹ́rìí sí agbára Ọlọ́run so àwọn ètò tí a sì ń ṣe nìyí. tí wọ́n bá fẹ́ kàn sí yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nǹkan mà. ok 080 38 13 29 49. 080 38 13 29 49. bẹ́ẹ̀ni ẹ ṣeun. so ìkejì 080 97 54 790. lẹ́ẹ̀kan sí ma. 080 97 54 790. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí mo tún fẹ́ ká tún gbéyẹ̀wò díẹ̀ lórí ráńpẹ́ kó tó di pé ẹ lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ní bí Ọlọ́run ti ṣe gbé kalẹ̀ nítorí àsìkò wa ni wípé nígbà tí èèyàn bá ti ń sọ̀rọ̀ nípa ààwẹ̀ kí ni ààwẹ̀ tí Ọlọ́run yàn àti tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí báwo ni ọ̀nà wo lèèyàn ṣe lè gba ààwẹ̀ àti wípé iṣẹ́ wo gan ni ipa wo ni ààwẹ̀ ń kó pàpà nínú iṣẹ́ ìgbàgbọ́ nínú ìrìn àjò ìgbàgbọ́ tí Ọlọ́run pè wá sí. ẹ ṣe olóòtú Jésù gan jẹ́ kí a rí pé Jésù gan tí a bí Ọlọ́run nínú ènìyàn a rí pé torí pé kó lè ní àṣeyọrí nínú iṣẹ́ tá a rán a rí pé ó fi àwẹ̀ àti àdúrà tì òun gan lọ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wípé láìsí àwẹ̀ àti àdúrà àwọn nǹkan ìyanu wọ̀nyí kò lè ṣe bóyá ó láwọn nǹkan tá a ti ń wojú Ọlọ́run fún lọ́jọ́ tó ti pẹ́ a rí pé tá a bá ti àwẹ̀ bọ́ pé a febi panú a ò jẹun ẹ̀rí a rí pé kí ni ìyanu yẹn á ṣe kí ni ìyanu táwọn wà yẹn á ṣe kí ni á tẹ̀ wá lọ́wọ́ tó téèyàn bá fẹ́ ṣe àṣeyọrí ní ìrìn àjò kan àbí kejì nílé ayé tá a wà yìí gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ẹni tó ń wojú Ọlọ́run fún ìrànlọ́wọ́ a gbọ́dọ̀ fi àwẹ̀ àti àdúrà a gbọ́dọ̀ fi tì í ó máa jẹ́ kéèyàn ṣe àṣeyọrí ni. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mà tí èèyàn bá ní òun gba àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ á tẹ̀ wò pé láàárín aago 6 àárọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́ tàbí ẹlòmíà wò pé àwẹ̀ bíríbírí àwẹ̀ ìmíà ní àwẹ̀ kan funfun ní àwẹ̀ kan má jẹ iyọ̀ má jẹ èwo gan ni àwẹ̀ tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí tí ó sì jẹ́ tó jẹ́ báwo gan lèèyàn ṣe lè gbà àwẹ̀ ní àgbáyọrí. ẹ ṣe olóòtú gbogbo ilé ìtẹ́ dárúkọ àwẹ̀ funfun wà àwẹ̀ pé bí akéèyàn fún ọlọ́jọ́ gbọ́rọ̀ wà èmi ìdẹ̀wà tó jẹ́ pé ọlọ́jọ́ kan téèyàn máa gbà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni kò sí lè tọ́lọ́hùn nífẹ̀ẹ́ síbẹ̀ ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé ẹni tó ń gbàwẹ̀ báwo láyé rẹ̀ ṣe rí ṣẹ́kì ń ṣe pé ó kàn fi bí panú lásán pé ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé wọ́n gbàwẹ̀ sínú àìmọ́
ẹ ò rí wọ́n dẹ̀ sọ pé a ò lè da ọtí tuntun sínú ògbólógbòó ìgò tàbá dà sí ó máa fọ́ ni ṣùgbọ́n ọtí tuntun òun ló máa ń bá ìgò tuntun mu so ògbólógbòó ọtí a ò lè dá sí so ẹni tó bá ń gbàwẹ̀ tó kàn gbọ́ pé at least àwọn eléyìí gbàwẹ̀ òun náà fi ṣe láṣeyọrí gẹ́gẹ́ bí àwọn testimony tá a máa ń gbọ́ nínú àwọn ìjọ pa ó sọ pé òun gbàwẹ̀ mọ̀ ní kó tó di pé nǹkan wọ́n ṣe jẹ́ kí èmi náà gbàwẹ̀ ṣùgbọ́n a rí pé àwẹ̀ gan ká tó lọ sínú ìjẹ́ Ọlọ́run tọ́ wa jẹ́ àgbà ìtọ́ni Ọlọ́run pé ká lọ sínú àwẹ̀ lóòótọ́ ó da èèyàn lè yan àwẹ̀ fún ara rẹ̀ ṣùgbọ́n ẹlòmíà wò pé nínú àìmọ́ ló ń gba àwẹ̀ ni ó ń gba àwẹ̀ sí a rí pé irú àwẹ̀ yẹn kò lè ṣe kíni kò lè jẹ́ ìtẹ́wọ́gbà ṣùgbọ́n wọ́n sọ bẹ́ẹ̀ ni Ọlọ́run kì í gbọ́ àdúrà ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ lè sọ fún wa nínú ìwé Róòmù orí 4 ẹsẹ̀ kínní ó ní ènìyàn kò lè wà nínú ẹ̀ṣẹ̀ kó ní kí oore ọ̀fẹ́ kó máa pọ̀ sí oníkámàrí so ẹni tó bá wà nínú àìṣe déédé tó bá lòun gbààwẹ̀ ó kàn fi bí ń para ẹ̀ ṣùgbọ́n nínú mímọ́ tàbá gbà Ọlọ́run á gbọ́. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.